A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa ti ọ̀sẹ̀ yìí láti Diocese wa Yewa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa the Right Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, à ń bẹ̀ ọ́ pé kó fún wa ní òye nínú ọ̀rọ̀ yìí rẹ, kí ó lè fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀. Bàbá wa, ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ mi ni ẹni ọ̀wọ̀ N.A. Adéyanjú láti ìjọ St. Michael Anglican Church Gbógìdì Yewa Central Archdeaconry. Ẹ ṣé bàbá wa fún aráalé. Orúkọ tèmi ni Lérìdà Oyèlúmàdé Olúwaṣèyí láti inú ìjọ All Saints Anglican Church Leslie Road Ìlàró Yewa Archdeaconry. Ẹ ṣé, orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Lónìí tí ṣe ọjọ́ ìsinmi Adventi, ọjọ́ kẹta nínú oṣù kejìlá ti ọdún yìí, àkórí ọ̀rọ̀ wa tí a ti ń gbéyẹ̀wò náà ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn àjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkórí wa ní ìgbáradì fún ìrìn àjò mímọ́, àwọn apá kẹfà rẹ̀. Ìgbáradì fún ìrìn àjò mímọ́, apá kẹfà. Orí ọ̀rọ̀ wa ni idà ẹ̀mí, idà ẹ̀mí. Ibi kíkà wa ń bẹ nínú ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 13. Lúùkù orí 4 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 13. Bàbá wa kà á. Jésù sì kún fún ẹ̀mí mímọ́. Ó padà ti Jọ́dánì wá, a sì ti ọwọ́ ẹ̀mí darí rẹ̀ sí ijù. 40 ọjọ́ ni a fi dán an wò lọ́wọ́ èṣù, kò sì jẹ ohunkóhun ní ọjọ́ wọn nì. Nígbà tí wọ́n sì parí, lẹ́yìn náà ni ebi wá ń pa á. Èṣù sì wí fún un pé, bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, pàṣẹ fún òkúta yìí kí ó di àkàrà. Jésù dáhùn wí fún un pé, a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Èṣù sì mú un re orí òkè gíga, ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé hàn án ní ìṣẹ́jú kan. Èṣù sì wí fún un pé, ìwọ ni èmi ò fi gbogbo agbára yìí àti ògo wọn fún. Gbogbo rẹ̀ ni a sì fi fún mi. Ẹnikẹ́ni tí ó bá wù mí, èmi ò fi fún un. Ǹjẹ́ bí ìwọ bá forí balẹ̀ fún mi, gbogbo rẹ̀ ni yóò jẹ́ tìrẹ. Jésù dáhùn, ó sì wí fún un pé, kúrò lẹ́yìn mi, Sátánì, nítorí tí a kọ̀wé rẹ̀ pé, ìwọ forí balẹ̀ fún Olúwa Ọlọ́run rẹ, òun nìkan ṣoṣo ni kí ìwọ kí o máa sìn. Òun sì mú un lọ sí Jerúsálẹ́mù, ó sì gbé e lé ṣóńṣó tẹ́ḿpìlì, ó sì wí fún un pé, bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, bẹ́ sílẹ̀ fún ara rẹ láti ìhín yìí lọ. A sì kọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ láti máa ṣe ìtọ́jú rẹ, àti pé ní ọwọ́ wọn ni wọn ó gbé ọ sókè, kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Jésù dáhùn, ó sì wí fún un pé, a ti sọ pé ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò. Nígbà tí èṣù sì parí ìdánwò náà gbogbo, ó fi sílẹ̀ lọ di sáà kan. Ẹ ṣé bàbá wa, a ti gbọ́ bí wọ́n ti kà á nípa ìdánwò ńlá tí Sátánì fi bẹ Olúwa wa Kristi Jésù wò. Ẹ jẹ́ ká yára wo èròǹgbà wa láti fi idà ẹ̀mí hàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, ìyẹn ni idà ẹ̀mí. Èròǹgbà kejì, láti ṣàyẹ̀wò bí a ṣe lè borí àwọn ìpèníjà ènìyàn nísinsìnyí nípasẹ̀ idà ti ẹ̀mí. Bí a ṣe lè fi idà ẹ̀mí borí àwọn ìpèníjà gẹ́gẹ́ bí ènìyàn. Ìfáàrà wa ní ìbámu pẹ̀lú Éfésù orí 6 ẹsẹ̀ 17. Idà ẹ̀mí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ó jẹ́ bí ohun ìjà ìbínú lòdì sí àwọn ọ̀tá. Ẹ̀kọ́ kíkà tí òní ṣàfihàn bí Jésù ṣe borí èṣù àti agbára ìdánwò rẹ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá ṣe ń kọ́ tí a sì ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí, bẹ́ẹ̀ náà ni a rí ohun ìjìnlẹ̀ àti àṣírí ti agbára Ọlọ́run
láti gbà wá lọ́wọ́ gbogbo àwọn ìpèníjà. Wọ́n jẹ́ ká mọ̀ nínú fara pé idà ẹ̀mí òun ni ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá bí a ti kọ́ ní ìwé Éfésù ní orí 6 ẹsẹ̀ 17. Jésù Olúwa pàápàá tilẹ̀ lo eléyìí láti dojú ìjà kọ Sátánì láti borí. Wọ́n sì ń rán àwa náà nígbà tí àwa náà bá di ọ̀rọ̀ Ọlọ́run yìí mú, tí a bá kún fún ọ̀rọ̀ Ọlọ́run bí a ti kọ́ ní ìwé Kólósè, pé ká kún fún ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí a bá ń gbé yẹ̀wò tí a ń kà á tó sì ń gbénú wa, tá a sì fi sójú ṣe. Nígbà náà ni a ó lè kọjú ìjà sí Sátánì àti àwọn ogun rẹ̀, tí a ó sì lè fi ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe idà ẹ̀mí borí àwọn ìpèníjà gbogbo. Bí a ti ń wo àwọn ìbéèrè wa fún ìjíròrò, mọ̀ pé àwọn bàbá wa yóò ràn wá lọ́wọ́ láti tan ìmọ́lẹ̀ sí ní kíkún ohun tí a ń pè ní idà ẹ̀mí. Ẹ jẹ́ ká yára gbé àwọn ìbéèrè wa wò fún ti ìjíròrò. Ìbéèrè kínní, wọ́n ní ìbámu pẹ̀lú Bíbélì, túmọ̀ idà ẹ̀mí, èyí ṣe tí a fi ń pè ní idà ti ẹ̀mí. Àbáwá, nígbà tí a ti wo àwọn ibi tí wọ́n ní kákà yìí, wọ́n ní èyí ṣe tí a fi ń pè ní idà ẹ̀mí, tàbí kí ni ìtumọ̀ idà ẹ̀mí yìí gan? Tí a bá wò ó, a rí mọ̀ wípé idà jẹ́ ohun ìjà ti ara. Tí a bá sì wá ń sọ̀rọ̀ nípa idà ti ẹ̀mí tó túmọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, òun la lè fi já ìjà ti ẹ̀mí tí ó sì lè mú wa borí. So idà ti ẹ̀mí ni ọ̀rọ̀ Ọlọ́run, gbójú ohun ti ẹ̀mí, òun náà ní já ìjà ti ẹ̀mí, a ò lè fi dára jà á. Bàbá wa ẹ ṣé, Olúwa nípa làákàyè yín, òye náà lè fi fún wa yìí. Ẹ jẹ́ ká wo ìbéèrè kejì. Wọ́n ti ràn wá lọ́wọ́ láti túmọ̀ idà ẹ̀mí sí ọ̀rọ̀ Ọlọ́run la fi ń ja ìjà ẹ̀mí. Wọ́n ní ká ṣe àtúpalẹ̀ àwọn ìṣẹ́gun Jésù nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú ẹ̀kọ́ tí òní. Wọ́n ní ká ṣe ìtúpalẹ̀ àwọn ìṣẹ́gun Jésù nípa ọ̀rọ̀ Ọlọ́run nínú ẹ̀kọ́ tí a kà ní ìwé Lúùkù orí 9. Bàbá wa, ká ṣe àtúpalẹ̀ ìṣẹ́gun. Tí a bá wo ibi tí a kà nínú ìwé Lúùkù orí 9 láti ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 13 yẹn, a ó rí pé lóòótọ́ àti òdodo Jésù Kristi Olúwa wa ó ṣẹ́gun nípa idà ẹ̀mí. nípa idà ẹ̀mí. Torí pé tí a bá wò láti ẹsẹ̀ 1, wọ́n ní Jésù sì kún fún ẹ̀mí mímọ́, ó padà ti Jọ́dánì wá, a sì ti ọwọ́ ẹ̀mí mímọ́ darí rẹ̀ sí ijù. Ìyẹn ní pé Jésù ẹ̀mí mímọ́ ló darí ẹ̀, nítorí pé ó wà nínú aginjù fún 40 ọjọ́. Kì í ṣe pé ó wà níbẹ̀ lásán pẹ̀lú ààwẹ̀. Èyí túmọ̀ sí pé láti lè wà nínú ẹ̀mí à ń gbàdúrà à ń gbààwẹ̀ ní òní kéṣù máa wà dán wa wò. Òní kó wá àsìkò ẹgbọ́n lè ṣùfẹ́ wá. Ṣùgbọ́n a nílò idà A ẹ̀mí, nílò idà ẹ̀mí láti ṣẹ́gun ẹ̀, láti borí àwọn ìdánwò yẹn. Tí a bá wo ẹsẹ̀ 2 yẹn, níbẹ̀ yẹn ó sọ fún ó ní 40 ọjọ́. Ó ní 40 ọjọ́ ni a fi dán wò lọ́wọ́ èṣù, kò sì jẹ́ kò sì gba àwẹ̀ fún 40 ọjọ́. Lẹ́yìn àwẹ̀ dẹ̀ ní àfi ká ṣínú, ṣùgbọ́n síbẹ̀ náà èṣù ò fílẹ̀. Túmọ̀ pé èṣù a máa wá lóòrèkóòrè nígbàkúgbà ni. So ká múra sílẹ̀ láti borí àwọn èèyàn tẹ́lẹ̀. Àbí àfikún bàbá wa. Tá a bá wo ohun tí Jésù ṣe níbẹ̀ yẹn, a rí mọ̀ wípé Jésù ni ó lo ọ̀rọ̀. Ó mọ ìtumọ̀ àti ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, òun ló fi borí Sátánì níbẹ̀ yẹn. Ó ní òye kíkún Ọlọ́run ló bá lò ó. Ẹ ṣé ọ̀rọ̀ wa. Ẹ̀ǹkọ́ àbíká náà ká gbìyànjú láti tẹ̀síwájú ní òye Ọlọ́run láti borí Sátánì. Ẹ ṣé. Ìbéèrè kẹta, wọ́n nígbà báwo sì ni a ṣe lè ṣàmúlò àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí lórí àwọn ìpèníjà ayé? Báwo la ṣe lè ṣàmúlò àwọn ọ̀rọ̀ Ọlọ́run lórí ìpèníjà ayé wa? Tá a bá wo inú Genesis tán ní kákà yẹn, a rí mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ló ran Jósẹ́fù lọ́wọ́. Tá a bá wo àwọn ọ̀rọ̀ tó sọ níbẹ̀ yóò ní èmi á ṣe wá ṣe ohun búburú yìí kí èmi kí n sì ṣẹ̀ sí Ọlọ́run. Fún díẹ̀ yìí tá a bá jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, àti ṣẹ̀ sí Ọlọ́run àti ṣẹ̀ sí ènìyàn á jẹ́ ohun ìnira fún wa. Ọ̀rọ̀ wa ṣe Olúwa nípa làákàyè yín. Wọ́n nígbà tí a bá jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, a rí pé yóò nira fún wa láti ṣẹ̀ sí Ọlọ́run torí pé ọ̀rọ̀ rẹ̀ ló ń gbé inú wa. A ní fẹ́ ti paṣẹ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ sí kódà gan a máa ṣọ́ láti má ṣẹ̀ sí ènìyàn bákan náà bí Jósẹ́fù. Bàbá wa ẹ ṣé fún làákàyè tí Ọlọ́run yọ̀ǹda fún yín, kò ní bàjẹ́. Ìbéèrè kẹrin, wọ́n ní ká ka orin Dáfídì orí 147 pàápàá tàbí orí 107 ẹsẹ̀ 20. Wọ́n ní báwo ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe lè múni láradá? Bàbá, wọ́n ní báwo ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe lè mú wa láradá?
ká sì sọ àwọn àpẹẹrẹ bíbélì bá dáhùn àbá ràn wá lọ́wọ́. tí a bá wo ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ wa yìí ọ̀rọ̀ Ọlọ́run máa mú ni ní ara dá nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ìdà ẹ̀mí ni. ìdà ẹ̀mí. kì í wá ṣe pé báyìí pé tọ́másì kó mú ni lára dá kì í bá pẹ́ ní táàrí òyà tó dùbúlẹ̀ ẹ̀sán là ń sọ nípa ìfáwọn tó wà nínú ẹ̀ṣẹ̀ tó bá ń gbọ́ ọ̀rọ̀ ṣé kò lè ṣe ìmúláradá ti ara náà nígbà tá a wà lóbi. ṣé nínú ìdùbúlẹ̀ ó lè ṣe tábà lọ wo ó lè ṣe ti ara àti ti ẹ̀mí. tábà wo ìwé Mátíù orí 9 ẹsẹ̀ 2 ó ṣe ìmúláradá ti ara bẹ̀ tó ló wo awọ arọ́sàn. ó túmọ̀ sí pé ó lè ṣe ìmúláradá ti ara àti ti ẹ̀mí torí pé ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọlọ́run ó lágbára lórí ohun gbogbo. ẹ ṣé bàbá wa ẹ ṣé bàbá wa abẹ ní àfikún kékeré. tí a bá wo ìwé orin Dáfídì yẹn Psalm 107 verse 20 yẹn ó wí pé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá fún díẹ̀ yìí òun ló wá gbà wọ́n kúrò nínú ìparun wọn gbogbo. tá a bá ní ìgbàgbọ́ tá a jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run òun lá máa mú wa lára dá ní ti ara àti ní ti ẹ̀mí òun lá sì tún máa gbà wá nínú ìparun gbogbo. ẹ ṣé bàbá wa Olúwa máa ràn yín lọ́wọ́ òye lọ́la kọ́ lónìí ẹ̀yin yẹ wáyé ká tẹ̀síwájú náà ọ̀rọ̀ Ọlọ́run láti bọ́ lọ́wọ́ ìparun àti àwọn ìpèníjà tàbí ìdánwò. ìparí ẹnikẹ́ni tí ó bá ń gbé idà nígbà gbogbo tí ó gba gbogbo ìpín rẹ̀ gbọ́ pẹ̀lú ìgbàgbọ́ òdodo àti òtítọ́ tí ó ń tẹ́tí sí tí ó sì ń gbọ́ tí ó sì ń kọ́ ẹ̀kọ́ rẹ̀ tí ó sì ń ṣàmúlò rẹ̀ nígbà gbogbo ọkọ̀ ìgbàgbọ́ kìrìsìtẹ́nì wọn kì yóò rì láéláé kì yóò rì. fún ìrònú nígbà tí báyìí ni Olúwa wí rẹ̀ bá wá láti Bíbélì yóò di ohun ìjà ìkọlù àti ìṣẹ́gun àwọn ọ̀tàṣẹ́rí. nígbà tí báyìí ni Olúwa wí rẹ̀ bá wá láti Bíbélì. ṣe láti ẹnu lásán. pé báyìí ni Olúwa wí láti Ọlọ́run pé báyìí ni Olúwa wí láti inú ẹ̀ ṣe so yóò di ohun ìjà ìkọlù àti ìṣẹ́gun fún àwọn ọ̀tá. ẹ ká wo àkọsílẹ̀ wa kájọ kà orin Dáfídì orí ìkọkànlélọ́gọ́fà ẹsẹ̀ 50 kí ló rí. èyí ni ìtùnú mi nínú ìpọ́njú mi nítorí ọ̀rọ̀ rẹ ni ó sọ mí di ààyè. ẹ ká gbàdúrà. Olúwa lẹ́ẹ̀kan sí agbé ọ̀gá fún ọ̀rọ̀ rẹ ràn wá lọ́wọ́ ká lè pọ̀ sí nínú ọ̀rọ̀ rẹ láti lè bọ́ lọ́wọ́ ìdánwò ìpèníjà àti àwọn ẹ̀kọ́ gbogbo tó fẹ́ lẹ́yìn ayé ká lè bá ọjọ́ wa torí Jésù Kristi Olúwa wa. Àmín.